High Tune Radio 1000.1 FM. Father, plenty money for my backyard. Plenty money for my house, yo. Àníwọ̀ ọlọ́run ọba mi òkè òdẹ̀jọ́ kó pingi owó sẹ́ǹkù lélẹ̀ ni. No reset Kémi àtàwọn olólùfẹ́ mi ká máa fi bìzà. for every day. Mọ́nì lélẹ́yìn látọwọ́ Adékúnlé Gold. Olúwa visit me, I dey wait you. Kábíyèsí rí ọlọ́run ọba mi òkè mọ̀nàmọ́ná tí ṣojú ọ̀run gẹ̀lúgẹ̀lú. Àlejò mo ti mọ̀. Ọba tó mú wa rí last Saturday nínú oṣù November. Tẹ́lẹ̀ o. Ìwọ lọ́ba tí ò jẹ́ kí November kó bà wá mọ́lẹ̀. Ẹ̀fún mi Ògo ni fórúkọ rẹ lókè ọ̀run o. lówó mi ò ní ìyàwó rẹ̀ o. Bàbá bless you, àlógo sí o. Try to make Ẹ káàbọ̀ sórí ìkànnì High Tune Radio 1000.1 FM tó mì gbòòrò títì. you see, àlógo sí o. Ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé ń bàbá ló bí mi lọ́mọ èmi lọ́mọ ṣàlè jẹ̀jẹ̀ bí ẹni tí ò lóbìnrin àtaya àtàlè obìnrin ṣáà ní gbogbo wọn. Money, yeah. Èmi lọ́mọ dúró gbé ọ̀gẹ̀dẹ̀ pákó májò ọmọṣẹ̀ bọ́rà ìlú màfọ̀n tó bá kì mí títí kì mí délé ìyá mi èmi lọ́mọ abẹ́rẹ́ mẹ́ta ìṣàgá ìkọ́kọ́ ìkọ́tẹ̀ kan tó kù ló fi rán gbaṣọ káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ kú dédé náà ń kára lé ẹ káàbọ̀ là ń kérò ọ̀nà ṣé àlàáfíà ni mo bá yín. Ṣé ẹ gbàgbé pé níjẹjọ mo bá ọmọ bá ní àtọrọ sọ̀rọ̀ mo ní àwọn ọmọ bá ní àjàgbà ó yá stay far away. Mo sọ nípa ọ̀nà tá a lè gbà béèrè owó lọ́wọ́ èèyàn. Lára ẹ̀ ni pé kó o kí wọn níbẹ̀rẹ̀ oṣù kí wọn láàrin oṣù póòsì wọn ní gbogbo social media platform wọn tó bá lè ṣe bẹ́ẹ̀. Ẹnìkan mẹ́sẹ̀jì mi níjẹjọ ó ní who go help you no go stress you. Go dey play. Just dey play. Lára ẹ̀ ni kó o ní proposal ńlá tó lè defend níwájú ẹni tó lè support ẹ. Eléyìí tí mo máa sọ lórí ètò lẹ́ni ó kàn mí ó kàn wọ́n náà. Nítorí tá a bá ní ká máa fi style béèrè owó lọ́wọ́ èèyàn ẹ jẹ́ ká mọ̀ pé níta fẹ́ béèrè owó lọ́wọ́ ẹ̀ náà òun náà lè níṣòro kan àbí méjì tóun náà fẹ́ fowó yẹn gbọ́n. Ẹlẹ́ẹ̀kẹta tí mo máa fi gbà wá níyànjú lẹ́ni. Yorùbá ní iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ báyìí ló la fi ń dẹni gíga. Bí a kò bá rẹ́ni fẹ̀yìntì ọ́ ní bí ọ̀lẹ láàárí o. Bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé ṣe bí àtẹramọ́ṣẹ́ ẹni ni. Ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ ní ọ̀pọ̀lọpọ̀ ẹṣin. Tó bá lọ gbójúlé wọn wà láì tẹ́tẹ́ bò ní. Jẹ́ ń gbé fò láàrin apá lára ìgúnpá níye kan. Má wá gbàgbé pé ìyà ń bẹ fọ́mọ tí ò gbọ́ ẹkún báyìí ó ń bẹ fọ́mọ tí ń sá kiri. Má fò òwúrọ̀ ṣeré pàdé mi, múra síṣẹ́ ọjọ́ ń lọ. Ẹlẹ́ẹ̀kẹta gangan nìyẹn. Ìwọ náà faṣẹ́ mọ́ra. Faṣẹ́ mọ́ra kó o fa tẹ̀sí bíù rẹ mọ́ra. Kó o gbé bíbélì rẹ kó o ké pe Ọlọ́run ọba. Kí Ọlọ́run náà dé ọ̀sùn tìwọ́ náà ládé. Kí wọn náà má di orí tó ń tọrọ, kí wọn náà di orí tó ń fúnyàn. Lágbára náà máa ṣe lọ sínú 2024. Àní ṣe lásán. Gbogbo ohun tá a bá dáwọ́ wálé yóò yọrí sí rere ni. Àmì máa rí jù báyìí lọ lórí ètò lẹ́ni Ìtùnúolúwa ni mò ń jẹ́ Adékúnlé bàbá tó bí mi lọ́mọ. Mo ní ẹjẹ́ máa ṣe dáadáa ká máa járí sí ìtìrẹ̀ pamọ́ nítorí èní kọ́ nítorí ọ̀la ni. Bẹ́ẹ̀ bá mutí ẹ má wakọ̀ bí ẹ bá wọkọ̀ ẹ má ṣe mutí. December kò ní dìwà mẹ́rù lọ́wọ́.